Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ona tún wá fún alásìírí istighfaru yẹn o Ànábì náà fún alásìírí rẹ̀ pé tẹ́ ká máa ṣe astaghfirullah àwọn àṣírí tó pamọ́ síbẹ̀ pọ̀ àwọn àṣírí tó pamọ́ lábẹ́ istighfaru tá ń fojú kéré hun so Ọlọ́run tí wọ́n pàṣẹ rẹ̀ fún àwọn ànábì àtàwọn ọjọ́ rẹ̀ pé wastaghfirullah Ọlọ́run pàṣẹ o Ànábì náà wá padà wá jù fún apàdà pé man aktharu minal istighfar ja'ala Allahu lahu min kulli hammin farajan wa min kulli dhiqin makhrajan min haythu la yahtasib àṣírí tá Ànábì tún wá fún alátara rẹ̀ inna ligabira Allah istaghfirullah inna ligabira Allah ẹjá ma wá foríjì Ọlọ́run tó rẹ̀ tí ma foríjì nínú Ọlọ́run wọ́n ma nábí Ádámà ma túbá gbogbo ìgbà ibi tó bára rẹ̀ yìí ipò tó bára rẹ̀ yìí kò sí kankan tó ma ṣe máa wá foríjì Ọlọ́run torí pé ẹni tó lè ṣàforíjì fún ni l'Ọlọ́run. Astaghfirullah min dhunubi astaghfirullah min uyubi astaghfirullah min dhunubi astaghfirullah min uyubi Ọlọ́run àwa foríjì rẹ̀ astaghfirullah àwa foríjì rẹ̀ nínú gbogbo ẹ̀ṣẹ̀ wa tá a ṣẹ̀ ìjọ tá a jàmbá ìtọ́ àfẹ́ tá a ṣe àwa foríjì wọ Ọlọ́run gbogbo láìfí wa tá a ní àwa foríjì lọ́wọ́ wọ Ọlọ́run gbogbo àṣìṣe tá a ti ṣe èyí tá a ti ẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe tá a fi gbọ́rọ̀ sí wọ Ọlọ́run gbogbo ẹ̀ la wá foríjì Ọlọ́run foríjì wa Ọlọ́run ìkẹ́ rẹ̀ là ń ran kan lọ́dọ̀ rẹ̀ kẹwàá ìyọ́nú rẹ̀ dákun wá ṣe fún Ọlọ́run ìyọ́nú rẹ̀ wá ṣe fún Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ Ọlọ́run wá foríjì wá gbogbo àmọ̀ṣe wa ṣiṣẹ́ Ọlọ́run wá foríjì wá wá foríjì rẹ̀ wọ́n lọ́ba tí ma foríjì ẹ̀dá Ọlọ́run foríjì wá Ọlọ́run abẹ́ ọ̀ ọba aníkẹ́ ní ọ̀ ọba aláàánú ní ọ̀ foríjì wá síjú àánú rẹ̀ wò wá síjú àánú rẹ̀ wò ẹ̀wọ̀ ẹlẹ́ṣẹ̀ ní wá àbọ́nú ẹ̀ṣẹ̀ gbogbo aṣọ wa ló ti ní stem fún ẹ̀ṣẹ̀ yìí wọ́n lọ́ba tí máa fọ ní ìmọ̀ Ọlọ́run fọ̀ wá mọ́kò ń bẹ́ẹ̀ ṣàánú wọ Ọlọ́run ṣàánú ra bẹ́ ọ̀ ṣàánú wà mẹ́jà bábá ìlọ nínú Ramadan la wà oṣù àforíjì lọ pé ṣàforíjì rẹ fún wa mẹ́jà jáde nínú Ramadan lẹ́yìn tí ò ní láforíjì yọba foríjì wọn náà bá pàdé ṣàánú wa Ọlọ́run wa ni ẹ wá foríjì Ọlọ́run